So if I like a trouser tí mo wọ̀ yìí, Omitaf Couture. It's good for the British weather. It's good for the British weather. So, all right. So, I just keep my mouth moisture. Don't put your rubbish, take your rubbish home. Keep London safe and clean. Take your rubbish home. Oh. Bó ṣe ń lọ níjọ́ Sunday lẹ́ ń rí yan kò sí tó kàn án pẹ̀lú ọ̀rọ̀ à ń lọ church o. Gbogbo àwọn ilé à ń lọ church láàárọ̀ Sunday. Kò sí tó kàn án mo kí ìyàwó ayé tí queen. À ń lọ church ò sí tó kàn án pẹ̀lú eléyìí o. À ń lọ church, à ń lọ mọ́ṣáláṣí. Kò sí tó kàn wọ́n. Ẹ jẹ́ ń change ìfìlà mi. Ẹ jẹ́ ń wọ military grade 1. Ẹ jẹ́ ń wọ eléyìí. Like ilé wa pẹ̀lú ẹ̀. So kò sí tó kàn pa ń lọ church o, àwọn ilé ń lọ church o. À ń lọ gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run. Àbí à ń lọ gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run, kò sí tó kàn àwọn eléyìí o. À ń lọ mọ́ṣáláṣí, à ń lọ àsàlátù. Kò sí tó kàn àwọn ilé bá ń lọ mọ́ṣáláṣí, à ń lọ church. So ilé ni èyí tí máa fi so à ń lọ mọ́ṣáláṣí, à ń lọ church, kò sí tó kàn wọ́n pẹ̀lú yẹn. Àwọn kì í ṣe Africans. Àwọn Africans la máa ní à ń lọ church, à ń lọ mọ́ṣáláṣí. Kò sí tó kàn rárá, kò sí tó kàn àwọn ilé pa à ń lọ church, à ń lọ mọ́ṣáláṣí. So ọ̀rọ̀ mọ́ṣáláṣí ò sí lọ́rọ̀ tí wọ́n báyìí. Àwa la máa wá church lọ mọ́ṣáláṣí. Pẹ̀lú ẹ̀ náà, nothing is working. Wọ́n ti gbé gbogbo wa ní múgùn. Ìkọ́ Ọlọ́run kó ṣàánú wa. Mọ́ṣáláṣí, à ń lọ sí church, sí tó kàn wọ́n lè rárá. And the good thing is internet bí báyìí ni mò ń lò. There's a free internet. Can you imagine? I don't have to use my own internet. There's a stadium internet. Ẹ jẹ́ kí n fi wọ̀nyí kẹ́rì. Amazing. Let me show you right there. Sherry, this is the stadium network. You see, that's the stadium network. Sherry, that's the stadium. That connects the stadium internet. Sherry, I connect it. Welcome to Tottenham. Can you see? Tottenham connect to the Wi-Fi. Can you see it? Sherry, free Wi-Fi. Everybody can connect to Wi-Fi offer. So this is why information travels, and this is the difference between here and Africa. So tabaren so far tabaren tó fẹ́ join lórí TikTok, mo lè gbé yín wọlé briefly. Wá tí mo ṣe wà lórí jókòó ní bíbá. Well, I'm standing, I'm not sitting anyway. So tabaren tó fẹ́ darapọ̀, tó bá ní interview bá wa sọ, send the request ká gbé yín wọlé. Pé intern wò ní background mi, kí lẹ̀yin rí sí. Kí lẹ̀yin rí sí in tó ń lọ ní background yìí. So bẹ́ẹ̀ ni Yorùbá nation no going back náà ni. Lórí ìrìn àjò náà la ṣe wá ìtí kúrò lórí ẹ̀. So tabarẹ́ni tó fẹ́ engage, send the request ká gbé yín wọlé. So see, you can
ṣe ń sọ fáwọn èèyàn wa pé religion is a different thing entirely. Gbogbo àwọn eléyìí náà nísìn àwọn yẹn ká máa bèrè pé kí ló tó lọ sí church láàárọ̀ yìí ṣé kí lọ bí wọ́n pé why you not going to the church kí lè rẹ̀ pa máa fi dá mi lóhùn tí bá lọ sọ fún wọn pé kí ló dé tó lọ sí church tí bá lọ sọ fún wọn pé kí ló dé tẹ́ lọ church láàárọ̀ yìí ìbéèrè ò lẹ́rọ̀ pa máa fi dá mi lóhùn so ìyẹn la ṣe sọ fẹ́yìn yẹn wa pé ẹ báyìí kẹ́ni kankan gbé ní gógó. Imagine èlò lọ́ta ticket ó máa gun mọ́tò ó máa mú mi ó máa sùn síbi kan àti wọn nílé padà lọ síbi tó àwọn tí mo rí tó lè likely tó lè padà ẹni tó wá láti Liverpool Leicester wọ́n lè padà ẹni tó wá láti America ò lè padà ó máa sùn síbi báyìí ni ó ti gbọ́ hotel àbọ̀rọ̀ bọ̀ yìí nísìnyí how you doing working hard. Take me a nice shot as well. Take me a nice shot with my. You an NFL vlogger? Well, I'm an independent journalist. Covering. Are you interested in the NFL? Why not? Yes. Do you want to give me a little interview? Okay. Why not? Yeah. Let me just put this to you then. Need the background there? Yeah, let's go. That'll be better. So what's your name, sir? Well, my name is OLAYOMI KOIKI, but a lot of people know me as Koikimedia. And why are you here today, Koiki? Well, it's a local event. It's an international event. It's a global event. NFL is one of the most important American football, just like the British Premier League. And being here today is amazing. I've just come back from Africa, and I've been looking forward to today, next week, and the next one will be in Wembley. So why am I here? Just to carry along my audience that are watching me from around the world and telling them the importance of what sport means to millions of people around the globe. And what's so important about the NFL in the UK? I mean, it's quite an unprecedented thing. It's only just begun this. Well, I think it's a good thing that we have, exchange of what I call sports. I hope that we can have the privilege to have Premier League in Pennsylvania, in Chicago, in some time in the year coming. But for now, I believe this is the second time that this program is coming down to the UK, and we hope it can generate more income for the locals, because I can see that the locals have been very busy. But it's amazing to see people coming from Switzerland, Leicester, which is not too far away, Liverpool, but most importantly, a lot of people have traveled down from the United States of America. And I mean, do you have a prediction for the game? Well, I'm not going to say I'm a real fan to the NFL itself, but all I can say is that the best team should win the game. Brilliant. Thank you so much, bro. Thank you. Thank you. Let me give you my card as well, so in case you want to share the link, I can also. So that's my card there. It's got my email. Where are you from in Africa? Huh? From Yoruba land, which is in Nigeria presently. Yeah. All right, you take care now. Nice one. Have a good one. You too. Bye bye. Well, that is how we do it. So I get a free interview there, and that is exactly what network is all about. So granted, without paying for it. At least it's free. Anything that is free, we like it. So mo kẹ́yìn yẹn wá lẹ́ẹ̀kan sí tabarẹ́ni tó fi dá sí ẹ bá wa send request àgbéyìn wọlé lórí TikTok kí a wá gbọ́ ètò yẹn wálẹ̀. Once again, important that we appreciate tirelessly to give you events like this. It's not easy, but we're grateful. We are Los Africa, Ade, Láyọ̀ àtàlàáfíà, and we continue the work from here. Iṣẹ́ journalist is not a day job, it's always an ongoing as well. So thank you so much. Ìbéèrè tí mo ṣì ń béèrè àti rẹ̀ tó dá mi lóhùn, ṣé àwọn tó wà lẹ́yìn mi, ṣé àwọn lọ sí church níjọ́ Sunday ni?
àti pé kí ni ẹ ṣe gan ni Mr. Next. Very busy. Taba move camera lọ báyìí. Busy. So kò sí area angle tẹ́ bá move ẹ lọ ṣẹ́rí. People are still trooping in. It's extremely busy from that side to this side. But nítorí pé mo hold the phone here mọ́ bíbá for now. Go to the place to move there. So now events in this tó bá estimated kan délẹ̀ èyí tí government máa rí aráàlú náà máa jẹun nínú ẹ̀ businesses oríṣiríṣi but most importantly it creates jobs ìyẹn ni priority ó máa create iṣẹ́ fáwọn èèyàn kẹrí gbogbo àwọn tẹ́ẹ̀rí tó wọ yellow visibility vest tẹ́ ń wò yìí nísìnyí àwọn wà lẹ́nu iṣẹ́ ni o kò sí iṣẹ́ ọ̀fẹ́ ní UK o òṣèré tí Koikimedia ń ṣe tó fẹ́ lọ́fẹ̀ẹ́ o so but àwọn fans tó wá wo game àwọn ló máa sanwó gbogbo security NFL bọ̀bá yẹn bí mi lẹ́ẹ̀kan pé kí ni impact tí NFL fẹ́ mú wá sí UK number one wọ́n pè kíní kan ní global visibility ìrẹ́lẹ̀ táwa náà ń pe afẹ́ Yorùbá nation afẹ́ Oòduà country àwọn tó wà nílé wọ́n lè má lè sọ̀rọ̀ sókè torí suppression wà but àwa táwa nílùú òyìnbó àwa gbọ́dọ̀ jẹ́ kí global visibility ẹ̀rí nígbà tó bí mí lẹ́ǹkan I could have said straight away I'm from Nigeria but nígbà tí mo ní Yorùbá from Nigeria ó yé ẹ ti understand me sí n tó ń pè ní global visibility nìyẹn fídíò tó record mi nísìn ibi tó máa lọ mú ìtì mọ́ so a lè jókòó sínú yàrá wa káwa máa ní à ń ṣe Yorùbá nation Oòduà republic no we have to be out there to the face of millions of people ká máa ṣàlàyé fún wọn reason tí a fẹ́ pín kúrò lára Nàìjíríà ẹ wá rí gbogbo àwọn tẹ́ ń wò yìí gbogbo wọn orí kan náà ni wọ́n ní wọ̀ lórí méjì but àwọn náà ní gọ́ọ̀mẹ̀ntì wọn tó right kò ń ṣe gbogbo tí gọ́ọ̀mẹ̀ntì wọn ṣe ni wọ́n like Democrat wà Republican wà Labour Party wà Green Party wà Independent wà Conservative wà but what matters most is that we can hold our government accountable ìyẹn lè ṣe nínú Nàìjíríà kò sẹ́ni kankan tó lè hold the government accountable ní Nàìjíríà so tí ọkọ̀ bá sọ fún yín pé àwọn lè hold government accountable ní Nàìjíríà ẹni kó jáde wá kó wá ṣàlàyé fún mi how mo kí bàbá wa Ìlọrí Ọlámídé ẹ bá share program yẹn a wà ní Tottenham ní ibi tí 2025 NFL apparently mo mú another phone jáde mo bá máa fún yín ní background the NFL but gbogbo àná la mọ̀ meaning NFL it's more like the American football so majority gbogbo àwọn tó dẹ̀ wáyé kò ń ṣe ni wọ́n ti plan ẹ ṣe gan ni Apostle Paul tẹ́ bá wa dá sí program náà láàárọ̀ yìí àtútù wà níta tàbá ṣe inú ilé àtúwá ṣe níta gbangba torí iṣẹ́ tí àyọ̀dá ìlélẹ̀ àdúgbò fọlọ́ mo kí ìyàwó rẹ̀ mi lẹ́kún Adélẹ́yẹ mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí TikTok ẹni tó bá fẹ́ dá sí mo lè gbé yín wọlé ẹ send invite ká má parọ́ fúnra wa the glory days of Nigeria ti lọ irú game báyìí náà ó yẹ káwa náà ní ilẹ̀ Yorùbá ká máa play NFL majority àwọn ọmọ Nigeria tó wà ní America they are playing this game majority wọn máa ń build àwọn ọmọ wọn just like báwa náà ṣe láwọn ọmọ wa níbí báyìí majority àwọn ọmọ wa not all of them I thought my son was gonna go into football but ó change minded inú ò gbà bọ́ wọn mo kí Bishop Adesina mo wá mú fóònù yẹn jáde ní wàláì ó dùn mí gan fóònù yẹn wà nílé
mo mọ reason tí mo ṣe mú jáde brain mi ò ṣiṣẹ́ dáadáa lẹ́ni ẹ ti jẹ́ ká pẹ́ lórí program a ti pẹ́ jù lórí program yẹn mo dẹ̀ tún lo the other phone so mo mú phone yẹn jáde má bínú Bishop I would have loved to take phone call ẹ má bínú bàbá wa Kúnlé Shita mo kí I was not really thinking when I was leaving the house so I left the phone charging because kò charge dáadáa náà so anyway ká má fọ̀rọ̀ gùn tá bá ń sọ fáwọn èèyàn wa pé a fẹ́ dá dúró lára àǹfààní tẹ́ máa jẹ lélẹ̀ a máa ní oríṣiríṣi team tó jẹ́ ti team Yorùbá not team Nigeria tá bá fẹ́ lọ gbá football Yorùbá ló máa dá lọ fún rẹ̀ a ní láti mú Ìgbò mọ́ láàrin Fúlàní I should clean up the phone fóònù yẹn ti pẹ́ náà ni kò ń ṣe kó dọ̀tí ó ti pẹ́ mi ń bọ̀ ẹ jẹ́ kí n fi it's not ó ti pẹ́ mi ó ti ní ìdàbúrò ni ẹ yẹ ká ti upgrade the phone yẹn but it is what it is adúpẹ́ fọ́lọ́run ó dáhùn pé kí ni máa change how are you mo máa change screen protector ẹ ní screen protector ẹ fúnra rẹ̀ ni so yẹn yan wa ká má fọ̀rọ̀ gùn tó yá àsìkò sí béèyàn kan bá sì ń sọ níbi tílẹ̀ ṣúdé lálẹ́ yìí lẹ́nu ọjọ́ 5 oṣù kẹwàá pé future wà nínú Nàìjíríà ẹ̀tútù ẹ̀dà ọmọ àlè eléyìí tí mo ń ṣe kò ń ṣiṣẹ́ olúwa náà fi wá London pọ̀ fún ẹ ní visa ó mọ̀ pé iṣẹ́ lélẹ́yìí ọ̀dẹ̀ ó ní go and look for job sórí iṣẹ́ lélẹ́yìí journalist ọ̀dẹ̀ ó ní go and look for job eléyìí tí mo ń ṣe kò ń ṣiṣẹ́ ṣé wọ́n níṣẹ́ lọ́wọ́ torúkọ ẹnìyẹn ọmọ Ìgbò àbọ̀mọ Fúlàní iṣẹ́ kan lélẹ́yìí tí mo ń ṣe yìí ó mọ̀ pé journalist ni ó ní go and look for job ọ̀dẹ̀ ó mọ̀ tó fi ń pè ní freelance ni tó bá mọ̀ tó fi ń pè ní freelance I work at my own convenient time mo ní láti ṣe lọ ṣe 9 to 5 àwọn tó ń ṣe àdúpẹ́ fún wọn a ti ṣe yẹn kọjá after 28 years in the UK a ti wà independent ìyẹn mo ṣe lè lọ sí Africa kí n lọ ṣe 2 months ẹni tó bá ń ṣiṣẹ́ ní NHS ò lè lọ sí Africa kó lọ sí 2 months ọmọ sáàkẹ́ níbi iṣẹ́ ni so ẹ̀yin tẹ̀ ní làákàyè tẹ̀ bá ti wá sórí program go and look for work ọ̀dẹ̀ òmò tó ń pè ní freelance journalist ni so àwọn eléyìí tó ń ṣiṣẹ́ yìí ìlú àwọn tó ń ṣiṣẹ́ báyìí nísìn ẹ̀rí wọn wọ́n ń gbé bí nkọjá gbogbo eléyìí làwa náà ti ṣe nígbà kan well done brother well done man well done gbogbo ẹ̀ làwa náà ti ṣe nígbà kan but nísìn àti upgrade àti kúrò ní stage yẹn èèyàn máa upgrade in life ni so tó bá ní go and look for job ìwọ fúnra rẹ ní kó béèrè pé ṣe oníṣẹ́ lọ́wọ́ so now coming back to the discussion mo kí bàbá Kúnlé Shita if anybody tells you in Nigeria that the country will go forward forget it irọ́ ló ń pa okay if anybody Eshegoni for the gift Mr. Walex ẹnì kankan bá sọ fún yín pé Nàìjíríà máa da irọ́ ló ń pa because Eshegoni thanks so much once again for the gift mo dúpẹ́ mo mọ̀ lóore I appreciate thank you sir well done brother working hard so Mr. Jamo Abiodun Eshegoni thank you for the gift maybe 40 years ago la lè máa sọ pé Nàìjíríà dá 40 years ago 40 when I was 7 years old nígbà yẹn la máa sọ pé Nàìjíríà dá but nísìn tí mo ti pé 40 plus you are telling me pé Nàìjíríà máa dá hello so ìyẹn fàbú ni kò sí kankan pé Nàìjíríà máa dá and I want you to come and explain to me lórí TikTok ọ̀nà tí Nàìjíríà fi dá àbọ̀rọ̀ mọ̀ yé nísìn so
the end in Nigeria ni gbogbo àjọ wà báyìí. Ẹni tó dẹ̀ ṣì ń delay ẹ̀yin kan òun ni Tinubu ni ó jẹ́ obstacle láàrin àwa tá à ń fẹ́ straight independent àtẹ̀yìntẹ̀ ṣe ń fẹ́ wọ Nigeria torí Bọ́lá Tinubu ni. Okay? Torí President Bola Ahmed Tinubu ọmọlódù ọdẹ. Ṣẹ̀rí tí Bọ́lá Tinubu bá ti kúrò in the picture ẹ̀yin lẹ máa ṣe ju intemi ń ṣe lọ yìí. Number one, èmi ti escape kúrò lára Nàìjíríà. Èmi Ọláyọmí Kóìkì mo ti escape kúrò lára pé Nàìjíríà máa fìyà jẹ mí. Okay? Kò ń ṣe dandan ni pé kí n wá Nàìjíríà mọ́ bí ṣe wà báyìí. Mo lè refuse láti máa wọ Nàìjíríà. Mo lè lọ Togo, mo lè lọ Ghana, mo lọ Benin Republic, mo lè lọ Kenya, mo lè lọ any other African countries. À ń bọ̀ sí bọ̀ sí ìlú pọ̀ lágbàáyé. Respect. Àbọ̀rọ̀ bò yẹ nísìn. Ìlú pọ̀ lágbàáyé tí mo lè ṣeré lọ without coming to Nigeria forever. Tọ́lọ́jọ́ máa fi dé. Ìlú pọ̀ lágbàáyé, ìlú pọ̀. The world is massive. The world is big. So kò ń ṣe dandan pé ká wá Nàìjíríà. Àbọ̀rọ̀ mò yẹ yín nísìn. But one thing tí máa ń sọ ni pé ìwọ tí ìwọ náà bá lè jápa kúrò lára Nàìjíríà, ọmọ fine means láti jápa o. But the obstacle that we are having in this campaign, Tagbedani, in this quest, in this right, a fẹ́ gba country, a fẹ́ kúrò lára Nàìjíríà, kò ju pé Tinubu tó sì wà láàrin méjì. So Tinubu ni superior majority àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá. Because Bọ́lá Tinubu ni wọ́n tẹ̀lé lẹ́yìn. Ètí Tinubu bá sọ ni gbogbo wọn fẹ́ ṣe. Even including Ṣèyí Mákindé tó ń parọ́. Ṣèbí Ṣèyí Mákindé ó ní kẹ́ lọ dìbò fún APC ní 2023. Kò dìbò fún PDP náà because kò like Àtíkù. Now Ṣèyí Mákindé náà fẹ́ di president. Àbọ̀rọ̀ mọ̀ yẹ yín nísìn. So the fact is that many Yoruba people tó jẹ́ kó support mo rí Ọ̀tẹ́dọ́lá tó ń gun bicycle ní London kó lọ gun rẹ̀ ní Nàìjíríà. Many of you tẹ́ jẹ́ obstacle sí ìrìn àjò yìí tẹ́ náà fẹ́ kí àwa ìran ọmọ aládé ká gbòmìnira. Mo ń bọ̀ jẹ́ ń tàn kámẹ́rà yìí báyìí so that kékeré ilé straight dáadáa. Mo kí bàbá wa ìyá wa Adéòtì. Many of you lẹ́ni tẹ́ ń sọ pé Nàìjíríà ṣì máa da ìtorí Tinubu ni. Torí pé Tinubu ṣì ni president Federal Republic of Nigeria. Give and take. Give, take. Òun lọ̀rọ̀ lé ayé. Ẹ ṣé gan ni ẹ̀yin tẹ́ wà lórí TikTok. Give, gbà, fi sílẹ̀. Ṣé rí Tinubu tẹ́ ń sọ pé ó wà ńbẹ̀ yẹn? Kò ṣe lifetime president o. Mo pẹ́ ìrántí. Ojú ló pẹ́ sí ìgbà tí Buhari dé ní 2015 ṣe ló dàbí pé Buhari ò ní lọ mọ́. Buhari gan ti kú ní sọ ti bá tiẹ̀ lọ. Buhari gan ti kú ó ti bá tiẹ̀ lọ. Ó wá fi gbogbo ìtókù sílẹ̀ ó gbé lé àwa lọ́rùn. Àwọn bàbá Adébánjọ tó ń pariwo ká restructure Nàìjíríà, bàbá yẹn náà ti ṣe kí ni ó ti kú wọ́n ti lọ at 92 àbí 93. Bí ọ̀rọ̀ ilé ayé ṣe rí nìyẹn. Everybody máa wá tó bá lo sáà tiẹ̀ tán. Tó bá ti lo sáà tiẹ̀ tán bá wà lọ. Bí Tinubu náà bá lo sáà tiẹ̀ tán òun náà ṣe kí ni a tún lọ jókòó sẹ́gbẹ̀ẹ́ kan. Nígbà tó bá wá lo sáà tiẹ̀ tán yẹn ṣe rí ẹ̀yin tí ẹ wá ń jẹ́ obstacle pé kí Yorùbá kó má dìde ká gbára wa sílẹ̀. Àtẹ̀yìntẹ̀wà lábúròdù, àtẹ̀yìntẹ̀wà ní Amẹ́ríkà o, àti ní Kenya o, àti ní Áfíríkà o, àti nílé o. Ṣẹlẹ̀ tẹ́ wà nílé. Ẹ̀yin gangan lẹ máa fèsì the economic bondage of Nigeria. Torí Tinubu bá tẹ̀ yí padà tó ṣe ìwọ̀nba tó lè ṣe ẹ bá wa tap ká gbé lọ sí ibo ló wà láàárọ̀ yìí nísìn. Mo ń bọ̀ o. Ẹ jẹ́ ká gbé dé 10,000 ní kíákíá ó wà ní 4.9. Ẹ jẹ́ ká gbé dé 10,000. At least kẹ́ fi appreciate pé àtẹ̀rín bá sọ̀rọ̀. Ó
ó dà pé ẹ lè wọlé náà bí àmọ́ mọ̀ bẹ́ẹ̀ ni lè wọlé jẹ́ ká gbé wọn wọlé látòrí Facebook. I don't know whether I can bring you in. Ẹ wọlé náà lórí Facebook. Ó dà pé YouTube nìkan ni kò ń fún yàn opportunity láti wọlé àdẹ̀mú fóònù jáde. Àbọ̀rọ̀ mọ̀ yẹ yín nísìn. Tinubu bá parí tenure ó má dàbí ó pẹ́ ní kò pẹ́ 4 years fẹ́ tán nísìn. Àní kó ṣe tó lè ṣe kó tètè fún wa ní country ká divide Nigeria before 2027. But Tinubu wants to become president again in 2027. President Bola Ahmed Tinubu ọmọlójú ọdẹ ó fẹ́ ṣe gbogbo tó fẹ́ ṣe pátá. Àbọ̀rọ̀ mọ̀ yẹn nísìn. That to be president again in 2027. Èyí tó ṣe ní àkọ́kọ́ kò wà satisfy. Kò tó bá wà satisfy ni kò ní di Biden kò ní di second tenure. Ẹ bá mi power tap ká gbé kíní ẹ lọ sí 10,000 mo bẹ̀ yín ni. Torí ẹ consider pé orí dúró ni mo wà. Èèyàn kan ní mò ń níṣẹ́. Eléyìí tí mò ń ṣe òṣìṣẹ́ ọmọdé. Ó ní mò ń níṣẹ́. Èèyàn ó dó síbẹ̀ àdéhùn láti almost 40 minutes. Ó lọ ń bọ̀ ó ní kò níṣẹ́ tó bá tún máa níṣẹ́ ńkọ́. Now tí Tinubu bá tẹ̀ wá ṣe tán tó parí 8 years kò fún yín ní restructure kò break in Nigeria kò fún yín ní regional government kí lẹ́yìn rò kó tún máa ṣẹlẹ̀ ẹ wá jáde ẹ wá sọ fún Fúlàní tí Tinubu gbéjọba fún ẹ wá sọ fún Fúlàní ẹ ṣe gan ni Àjàní Akeem bẹ́ẹ̀ ni kò yé wọn ni wọ́n rò pé local journalist ní mí ni ìtàn pè ní international journalist ni pé ó wà ní UK because ojú báyìí náà lọ òun náà ló wọ ìfojú báyìí lọ torí pé mo apply fún accreditation ni tí bá apply fún inú ilé ni máa wà but mo apply fún àbọ̀rọ̀ mo yẹ nísìn reason tí ẹ̀yà reason tá a ṣe ń sọ fẹ́yìn èèyàn wa torí jẹ́ kí àwọn ọlọ́pàá wa jẹ́ kí àwọn ọlọ́pàá. Sorry. Welcome to the officer wa nìyẹn sorry bó ṣe lọ tó ń bọ̀ yẹn patrol ló ń ṣe ẹ ṣe gan ni easy dollar ẹ̀gbọ́n mi dáadáa kò ní bàjẹ́ fún ẹ. Now mo tún béèrè lẹ́ẹ̀kan sí ẹ bá mi gbé lọ sí 10k tá a bá ti dé 10k ká tún push ẹ̀ síwájú ẹni tó bá fẹ́ dá sí lórí TikTok ẹ send a request. Àwọn ò ní à ń bá Tinubu jà láíláí kí la fẹ́ bá jà fún. Tinubu ti gbé ní UK yìí rí Tinubu ẹ ṣe gan ni cheese bros òun náà sá lọ nígbà tá Abacha fẹ́ pa. How are you? Where have you traveled from? Enjoy. Àbọ̀rọ̀ mọ̀ yé nísìn tí Tagaba bá ṣe tán ní 2031 kí ni expectation ẹ̀yin tí ẹ fẹ́ Yorùbá nation ṣé ẹsẹ̀ máa wá sọ pé àwa fẹ́ Yorùbá nation náà Koiki kí la máa wá ṣe nísìn ìta lè ṣe nísìn là ń sọ fún Tinubu pé kó fún wa ní privilege they fit snatch my phone kò ń ṣe ní rubí báyìí bóyá ní Central London wọn lè sọ ẹ tó bá máa snatch phone mi ní bíbáyìí kó tó rìn débẹ̀ yẹn kò ń ṣe inú event báyìí so but èmi náà ojú la lákọ̀ọ́fín sọ́rí bàbá mi Adépọ̀jù brother mi dáadáa mo rí pé orí bẹ́ẹ̀dì lẹ́wà ẹ ti jẹ tọ̀ìtọ̀ì ẹ ti jẹ fresh ojú yín ló ń dán báyìí mo kẹ́yìn tẹ́ ti wọlé ẹ kọ́kọ́ bá máa kí àwọn ará ilé pé wọ́n káàbọ̀ sórí mo sọ fún pé mi nìkan ní international media tó máa gbé yín débẹ̀ ní tó bá lọ London ibi tẹ́ lọ ní London tó lè débẹ̀ ṣáàṣì kó èmi Chelsea ṣókè má wọnú ilé o ṣáàfún wa ní tó ń lọ lẹ́yìn Mr. Adépọ̀jù ká má fi mo náwọn kan torí President Tinubu ká má parọ́ lọ ṣe fẹ́ kí Yorùbá kó lọ nísìn but tí Tinubu bá wá parí ní 2031 ká tẹ̀sọ́ pé ó parí kò fún yín ní restructure kò fún wa ní regional kò tún break Nàìjíríà kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ẹ bá wa dá sọ̀rọ̀ náà background yẹn máa noisy díẹ̀ but à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ lọ. ẹ bá gbẹ́nu sí máìkì dáadáa mo mọ̀ pé ta mo wà ariwo pọ̀ díẹ̀ má bínú.
Okay. Hmm. Then I'm the owner of the page. Yeah, mo ń gbọ́ yín. Tí bá gbọ́ yín dáadáa torí voice yín ò jáde so mo máa repeat àwọn nǹkan tẹ́ bá ń sọ díẹ̀ tó ráhùn tó wà lórí platform tó kù. Ẹni President Bola Tinubu ní agbára, ẹ ṣú ọ̀pọ̀ ní agbára láti pín wa. Ọlọ́run dẹ̀ fún lọ́pọlọ yẹn. So kí ni bàbá yẹn wá ń rò? Ṣé ó ń rò pé kó túbọ̀ ṣe díẹ̀ sí ni? Torí ẹ ṣé gan ni ẹ̀yin tẹ̀ fún wa ní super chat, ẹ ṣé gan ni. I hope that's the reason why you're asking. Èmi mo ní page yẹn, it's just my backup page, ẹ ṣé gan ni. Èmi náà ni máa gbọ́ owó yẹn super chat ni, mo appreciate it. So yín tẹ̀ ń sọ nísìn bàbá mi Adépọ̀jù tí bá gbọ́ yín dáadáa, ẹni bàbá wa Tinubu, àwọn kan ní ká má máa pè ní bàbá wa, kò ṣe bàbá àwọn, no problem. Ẹ ló ní gbogbo tó ní láti pín Nàìjíríà, àmọ́ kí ló wá ń dìlé ẹ̀, kí ló ń fà? Are you guys working? Working hard? Yes. So how's it going so far? What time do you guys finish? I'm very bad. What's up? FaceTime? It's a lot. It's this TikTok, Oh shit, that's free. YouTube, and that's YouTube. How much are these, brother? So guys, Well, PSA already. I saw her. I bet you had to go. no. I'm a journalist, so I do a lot of coverage of back view of what is happening in the event. Yeah, press, yeah. Sorry? August Sky News. Freelance. I'm a freelance. Yeah, freelance. Yeah. I can't work with the BBC on the sky. Adi Pocho. Yesterday I was in a Adi Pocho. Trafalgar Square with the palace. Hi, Adi Pocho. I'm always in the also. Yeah. Hi. Hello. Hi, Adi Pocho. Okay, let me quickly just. How old are you? No. No. Come. There's a reason. Come. Don't run away. I just want my viewers to have an idea. Most of them have a job back home. Back home? In Nigeria. You know. Lagos. I know Igbo, Yoruba as well. You know Igbos? Yeah. Oh, you've never been to Nigeria? Never been to Nigeria. Okay, all right. So we are Yoruba. But I know Nigerian jollof is better than Ghanaian jollof. Only Nigerian jollof is better than Yoruba. All right then. Have a great day of work. I'm 15 by the way, guys. 15. All right then. Pretty guys. Àwọn èèyàn wa tó ń kọjá lọ náà ni ṣe rí wọn ọmọ 15 years old ó wà lẹ́nu iṣẹ́ ó dago mẹ́jọ tó ṣe tán kò ní láti lọ fẹ̀dí sílẹ̀ má bínú tọmọ wa gbá kan síwájú ẹ̀ kò nídìí láti lọ gbé ọyàn sórí TikTok kó wá máa ṣe báyìí oríṣiríṣi àwọn ọmọ 15 ló ń lọ yẹn 15 ó máa bí i 14 hours èmi náà ti ṣe irú iṣẹ́ eré o 14 hours tó bá wá gba iṣẹ́ tó bá ṣiṣẹ́ tán tó sanwó fún wọn wàá ra fóònù anyway ká fìyẹn sílẹ̀ fẹ́yìn tẹ́ sọ pé ẹ níṣẹ́ lọ́wọ́ bàbá mi Adépọ̀jù ẹ jẹ́ ká padà sí intent sọ ni pé Tinubu ní agbára láti pín kò tí ì pín àwọn ọlọ́mọ ìdí bóyá ẹ̀yin mọ ìdí tí Tinubu ò ṣe tí ì pín ẹ bá gbóhùn sókè ká tó gbẹ́lòmíì kó bá wa sọ̀rọ̀. Okay. Okay. Oh yeah. Okay. Ọ̀dà mò ń bọ̀ lọ́dọ̀ yín bàbá mi ọpọlọ ìlú ẹ ṣé gan yín tẹ́ ń gbọ́ wa tẹ́ ẹ bá gbọ́ dáadáa ẹ má bínú TikTok torí noise background bíbá ó pọ̀ díẹ̀ so I'm manager ni ọpọlọ ìlú ọpọlọ ìwà ò ní yọ́bà ọpọlọ ìwà ò ní dàrú ẹ bá wa gbóhùn sókè sà. Ẹ káàbọ̀ sà dádì. Okay.
Ṣé like kọ́kọ́rẹ́ báyìí? Ṣé ń rí jẹ dáadáa? Mo jẹ ṣégè sí lára nígbà tí mo wà nílé. Pẹ̀lú epo tó ń ṣe yìnrìn pẹ̀lẹ́ bà tútù. Ẹ káàbọ̀ sà. Okay. Bẹ́ẹ̀ni sà. Okay. Bẹ́ẹ̀ni. Okay. 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 Bẹ́ẹ̀ni sà. Okay. Okay. Bàbá mi ẹ sọ̀rọ̀ kan nísìnyí mo kàn fẹ́ interject yín kékeré mo ní ṣé even tá a bá tẹ̀ tí ìgbà country tá a fẹ́ gbà ṣó yẹ kíyà máa jà àwọn èèyàn wa after 25 years of democracy. Ìbí ọmọ tó kọjá lẹ́gbẹ̀ẹ́ mi nísìnyí kan ní wọn bí Somali ni. Okay. Ẹ ṣé Dr. Man. Okay. It's not forever. Okay. Agbe tiẹ̀ wá. Okay. Àgbọ̀yé sà. So tí bá gbọ́ yín dáadáa so Tinubu kò ní lè ṣe anything after tó bá gbéjọba sílẹ̀ just like bí Jonathan náà lè ṣe nǹkan kan nígbà tí Tinubu wà ń bẹ̀ nísìn. That's it. Okay. 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 Wow. Okay. Oda, ẹ̀ṣẹ̀rẹ̀ àsìkò ni in the next 40 years tí Tinubu bá ti lè lọ ṣe tán tí kò sí nǹkan kan. Oda, ẹ ṣé gan ni. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ bàbá mi tó wà lókè. Ẹ ṣé gan ni sà, mo dúpẹ́. OLAYOMI 01. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa ọpọlọ ìlú, ọpọlọ náà ní ìjọba. OLAYOMI, ẹ bá gbóhùn sókè sà. Kí lẹ̀yin náà rí sọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ Nàìjíríà, Yorùbá, restructure, self-determination, Biafra, gbogbo ẹ̀, security, wọ́n ń pààyàn, wọ́n ń jíyàn gbé. Kí ni nǹkan tẹ̀yin kí ni overall picture tẹ̀yin tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí? Ẹ káàbọ̀. Ẹ bá gbóhùn díẹ̀ sókè torí ìta lèmi wà kóhùn yẹn kọ́ lọ sókè díẹ̀ ní má bínú.
Okay. Okay. Ẹ má bínú tẹ́ bá ti sọ̀rọ̀ yẹn a máa kọ̀ disconnect káwọn ẹlòmíì lè ráyè wọlé ni ẹ má bínú. Okay. Kódà ẹ ṣe gan ni ọlá mọ́mì ọlá yẹn á máa gòkè sí ni kò ní wálẹ̀ rárá. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ currency mo rò pé léyò kì í ṣe táyé currency ẹ̀gbọ́n mi dáadáa ó yá ẹgbọ́n sókè currency ìmọ̀ ńlá currency torí owó ni currency ọlọ́run ajá máa rí oríṣiríṣi owó náà bọ̀ kó ṣe bí ti náírà o àwọn kan tẹ̀ ń sọ pé a ti lè ná náírà káàdì wa ní UK ẹgbọ́n sókè. Okay. Okay. Yeah. Káwọn tó wà ní other platform lè gbọ́ yín mo ṣe fẹ́ repeat ẹ̀ intent sọ ni pé àwọn bàbá kan dúró pé kí Tinubu ṣe tiẹ̀ yẹn tán náà. Okay. Mo ti meet àwọn tó wà ní background wọn. Báwo la ṣe mọ̀ pé yà ń jẹ wá ẹ ní sùúrù báwo la ṣe mọ̀ pé kí ni indices pé yà ń jẹ wá tá a bá sọ pé yà ń jẹ wá ẹ ní sùúrù currency ẹ ní sùúrù tẹ́ bá sọ pé yà ń jẹ wá báwo la ṣe mọ̀ pé yà ń jẹ wá. Okay. Yeah. Okay. 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 Oda, ẹ ṣé gan ni torí àsìkò ni thank you so much kákọ̀ gba èèyàn méjì sí mú bọ̀ lọ́dọ̀ ẹ Easy àti Yorùbá Freedom ẹ ti gbọ́ àwọn fáǹsì ń lọ ó dà pé géèmù yẹn ti fẹ́ bẹ̀rẹ̀ àwa náà ni pé máa lọ Yorùbá Freedom ẹ bá gbóhùn sókè mú kẹ́yìn tí ẹ wà lórí YouTube ẹ̀yin tí ẹ wà lórí Facebook ẹ jẹ́ agbọ́ látọ̀dọ̀ yín náà. Ẹ bá gbóhùn yẹn sókè díẹ̀ sí torí tata wà. Okay. 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 Yes. I'm on TikTok, so I can't hear what they're saying. So that's how I'm getting to it. Yeah. How's that say hi? Yeah. Hello. Are you for the game or you're local? Are you watching the game or you're local? Aqui já tem. O jogo está
Okay? Bye. Take care. Ciao. Okay? Ẹ jẹ́ kí n bí ní ìbéèrè kan. Ṣé nígbà tí President Tinubu débẹ̀, ṣé insecurity yẹn lọ sókè ní àbó lọ́lẹ̀ ju àgbà tí Buhari wà ń bẹ̀ lọ? Ó tún worst sí. Wow. Interesting. Okay. Wọ́n nígbà tí Tinubu wà síbẹ̀, ó ti wá worst ju ti tẹ́lẹ̀ lọ. Ó dáa. Wọ́n ní Kwara náà tí mo tó fẹ́ ṣẹlẹ̀ ní wíìkì yìí. Ẹ ṣé gan ni bàbá wa. Torí àsìkò ni ẹ má bínú. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Easy dollar. Ẹ ti wà lórí ìkànnì. Àwọn ti Amẹ́ríkà ń mọ̀ nípa NFL bí a wá lè ṣàlàyé fún àwọn àbọ̀ lọ́dọ̀ yín o. Easy dollar gbóhùn sókè. How are you? Ó dà kí bàbá wa Ọlá ló ń sọ̀rọ̀ lọ́wọ́. Ó yá ẹ bá Ọlá Joyful gbóhùn sókè dáadáa. Ká gbọ́ yín. Ọlọ́run ló ṣe. Adúpẹ́. Okay. Okay. Gbọ́ yín o. Ó dà ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Easy. Easy, ẹ̀gbọ́n mi tẹ́ bá wà ń bẹ̀, ẹ jẹ́ á gbọ́ látọ̀dọ̀ yín náà. Ó yá Ọlá Joyful, ẹ yá gbóhùn sókè, à ń gbọ́ yín nísìn. À ń gbọ́ yín. Ẹ máa sọ̀rọ̀ lọ, à ń gbọ́ yín sẹ́, Ọlá Joyful, à ń gbọ́ yín. Network. Ẹ máa sọ̀rọ̀ lọ, à ń gbọ́ yín. Ẹ máa sọ̀rọ̀ lọ. Let's turn the camera around because I might move a little bit. Ẹ máa sọ̀rọ̀ lọ, à ń gbọ́ yín. Okay. Okay. Network yìí ò jẹ́ ká gbọ́ yín dáadáa. I really enjoy conversation yẹn. But anyway, it's mo ti ń gbọ́ yín nísìn. Network bàbá wa Ọlá Joyful is not that very good. Bẹ́ẹ̀ mi dẹ̀ ni, ẹ má bínú. Easy, tí ẹ bá wà lórí ìkànnì pẹ̀lú wa, ká gbọ́ yín náà ká tó máa bí a máa ríyàn méjì gbé wọlé sí before we end the broadcast. So NFA game ló ń lọ lọ́wọ́lọ́wọ́. Majority àwọn ọmọ Amẹ́ríkà ti travel wá láti wá wo game náà. Gbogbo wọn ti wà ní stadium torí game yẹn ti ń lọ lọ́wọ́lọ́wọ́. Àdúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì náà. Easy dollar, ṣé ẹ ṣì ń gbọ́ wa? Oda, it seems that Easy as well is not communicating. So we will bring both of them out and hopefully I can bring in maybe just the last two. Kakọ gbé àwọn the last two wọlé before we end the program. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa lẹ́ẹ̀kan sí Minnesota Vikings àti Cleveland Browns. Àwọn méjèèjì ni wọ́n ní game ti tèní. Bíyàn bá wà ní Amẹ́ríkà, ẹ rí i pé wọ́n ń fi kíní ìṣeré rárá. It is one and parcel. Bẹ́ẹ̀ tó ń lọ sí church àti mọ́ṣáláṣí náà lórí lọ́dọ̀ tiwọn náà. But apparently, ẹgbọ́n sókè Easy dollar. Okay, Easy ti lọ. Easy ọmọ ní láti send a request padà again. So that I think it's my own network. Ó dà pé network mi ló ń fluctuate. So màá gbé Easy padà wọlé if Easy is still there. Màá dẹ̀ gbé. Ó yá ẹgbọ́n sókè Mr. Adépọ̀jù. Ẹ bá ṣe ní kíákíá ká tó wá lọ bá ẹni tó wà ní abẹ́ yín tó ń pè ní
KS@01. So Adepoju Egbon. Okay, briefly. Yes, I'm going. Okay. Okay. Wọ́n kì í fi ìrọ̀rùn gba òmìnira. Bọ̀ àwọn ò fẹ́ jà a dẹ̀ fi gba òmìnira. Okay, kò lè work. Kí la máa ṣe sọ́rọ̀ náà báyìí? Ó dà ẹ mute mọ́lẹ̀ ẹ jẹ́ káwò bí a easy ṣó ṣì wà ń bẹ̀ mò ń bọ̀ Adépọ̀jù ẹ bá mute mọ́lẹ̀ mò ń bọ̀ lọ́dọ̀ yín padà. Easy ṣó wà ń bẹ̀. Nísùúrù Adépọ̀jù jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ easy mò ń bọ̀ Adépọ̀jù mute mọ́lẹ̀ ó yá easy gbóhùn sókè ẹ̀yin ọmọ Amẹ́ríkà mò ń gbọ́ ẹ loud and clear ẹ má wọrí nípa ojú tèmi. Ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí NFA báwo ló ṣe máa ń rí lọ́dọ̀ yín tẹ́ bá ń play àwọn game báyìí NFL báwo ló ṣe máa ń rí káwọn ọ̀dà Amẹ́ríkà rí akọ̀rí pé gbogbo èrò Amẹ́ríkà ti dé níbà ni. Okay. Àwọn ọ̀lọ́ chọ́ọ̀chì ni. Kò yé mi náà mo ṣe ń béèrè kò yé mi náà kí mi ò dá Amẹ́ríkà rí. Dollar we trust. Oya ẹ bá gbóhùn sókè ká gbọ́ látọ̀dọ̀ yín náà ká pọ̀ fún àwọn èèyàn wa ní view láti bíbà oya ẹ bá gbóhùn sókè. Wọ́n ń gbọ́ ẹ àṣẹ Èdùmàrè. Yes. Okay. Because never allow the election again. That's the end of it. See, I'm going to tell you now. Right now. Okay. 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 Ṣé ìjọba Tinubu security Tinubu àti ìgbà tí Buhari wà ń bẹ̀ èwo ni ó kẹ̀ǹkẹ́ èwo ló lọ sókè jù? Hello Easy. Mo ní nígbà Buhari àti Tinubu security wo ló lọ sókè jù ṣé ti Buhari ni àbí ti Tinubu? Ní ààbò wà fáwọn méjèèjì nílẹ̀ Yorùbá àwọn èèyàn wa nílé. Ó ti di half and half. Ẹ kúṣẹ́. Happy Sunday. Happy family. Okay. 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 Well, do what we have to do. Òyìnbó ti pọ̀ jù. Ó dà mò ń bọ̀ Easy. Ẹ já lọ sọ́dọ̀ ìyá wa. Ó dà pé ìyá wa ló wà ń bẹ̀. Kọ́má ní àgbà wọn wọlé ní kíákíá.
ìyàwó BOKS@1 ẹ bá wa gbóhùn sókè mà bóde ìyàpọ̀kùnrin ló wà ń bẹ̀. Mo ti mọ̀ pé ìyàwó náà nígbà tí mo ti rí picture mo máa ń like ń gbọ́hùn ìyàwó àwọn máa ń fún wa lọ́nà dá angle ó yẹ gbóhùn sókè ẹ ti ń gbọ́ gbogbo tá à ń sọ náà kò ń ṣe ní láti ọdún 4 ẹ ṣé gan ni mà thank you ma. Wọ́n tó ṣẹlẹ̀ àwa Yorùbá wọ́n sọ pé bẹ̀rẹ̀ kan fi gba ìlú kòrò ẹ̀kọ́ èèyàn ń gba kíákíá ṣé rí ọgbọ́n ọlọ́gbọ́n èèyàn fi ṣọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni mà. Àwọn ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ ẹ sọ pé Yorùbá kì í jà o. Yorùbá kì í jà o wọ́n máa fẹ́ gẹ̀ẹ́tì kan tí wọ́n máa gẹ̀ẹ́tì. Ṣé rí lóòótọ́ àwa fẹ́ ká ní independence. What I need from our president actually be àti move ahead. At take step ahead. Okay. Not like before. But now, if it's our day, and say, government, president, as a Yoruba man, only what I know she was in life in Yoruba, they come out of shell just like that. Okay. Okay. We don't know how to talk. Okay. Okay. They have solidarity. They have solidarity. Not until we start to have solidarity, we like to get it in one. Time defend our one. Okay. But get there. Benny, ma'am. Because momentum and trust me. Okay. Trust me. Okay. This man has an agenda. Oh, so gbogbo agenda yẹn mà tó bá tẹ̀ padà wọlé ní 2027 ṣẹ́wọ̀n ọdún 4 náà ni mà. So tí ẹ̀yin bá wo gbogbo in tó ń lọ from the angle of Tinubu kí ni ẹ̀yin rò kó lè ṣẹlẹ̀ ní after 2027 tó bá tẹ̀ eventually wọlé ṣé ẹ̀yin ní intention ṣé ní ẹ̀rọ mo fẹ́ gbọ́ yín okay. But ṣé kí lẹ́yìn rò kó lè ó máa ṣe àbí kò nìyẹn mo fẹ́ mọ̀ torí mo fẹ́ máa get opinion àwọn kọ̀ọ̀kan náà lórí ọ̀rọ̀ yẹn. Okay. ẹ má interrupt wọn ẹ jẹ́ kó sọ̀rọ̀ mo ń gbọ́. Okay. Okay. Ṣé ó wá possible tó bá ṣe restructure tí president mi bá wọlé tó bá dá padà ńkọ́ ṣé kò tún jẹ́ pé ẹ mọ̀ pé òun ló ṣe president mi bá tó wá wọlé tó dá padà ńkọ́. Okay, àti late. Okay. 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 Oda. Oda. Okay. Oda. That is it. We need to support him. Okay. Oda. Okay, àti gbọ́ bí tí angu tẹ́ fi wọlé ẹ ṣé gan ni gbogbo wa náà la máa gbọ́ oríṣiríṣi tí àwọn èèyàn bá wá mú wá Adépọ̀jù ó dà kó fẹ́ respond quickly because mo fẹ́ end broadcast yẹn torí àwọn èèyàn ti lọ wo game kémi náà máa tẹ̀síwájú iṣẹ́ wa ó ti parí ní bíbá ilé ní ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó yá Adépọ̀jù gbóhùn sókè ní kíákíá àfi end broadcast yẹn stadium náà lẹ́ ń wò yìí it's about 60,000 wọ́n ṣe parí ẹ̀ ni kò tí ì pẹ́ ó yá Adépọ̀jù gbóhùn sókè.
Okay. Okay. Uh, yeah. Agboye. Okay. Okay. Mm. Okay. Mm. Okay. Mm. Okay. Oda, ìrọ̀ la máa pa fúnra wa. So ká là mọ́lẹ̀. So resolution yẹn ni the final. Olúkálùkù máa ń lọ. Oda, ẹ ṣé gan ni. Azeez tó ṣì wà ń bẹ̀. Kó tó di pé ó ṣé gan ni Adépọ̀jù. Akọ̀wé máa parọ́ fúnra wa ni. Oda, ó ṣé gan ni. Thank you very much. Torí àsìkò ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún tó bá ṣì wà ń bẹ̀ àtẹ́gbọ̀ dẹ̀dẹ̀. Ó yà kí sí. Okay. Yeah. Mm. The killing is too much. Genocide. Okay. It needs to end. Thank you so much fún so mo kí gbogbo èèyàn wa ibi tí a máa mú ètò yẹn wá n fẹ́ flip camera mi tó face me. It's been almost 4 hours of thereabout outside something fún wa ní oríṣiríṣi bó ṣe ń lọ. Bó dẹ̀ ṣe ń lọ yẹn náà mo kí gbogbo èyí tí ẹ bá wa dá sí èyí ọ̀jọ̀gbọ́n lọ́tún lósì tí Ọlọ́run ní kẹ́ dá sí program ti ìní NFL òun náà ni game tí wọ́n wá gbá ní London mẹ́ta ló máa play o next week Sunday wọ́n ń bọ̀ ní bíbáyé game táwọn bá wá síbí ní next week Sunday a lọ pàdé wọn ní Wembley ní the following but next week Sunday mo ń lọ sí marathon wà ní next week Sunday so ibẹ̀ ní Koikimedia will back next week Sunday. A lot of also different network events tí a máa attend as well. But for now, it has been one day out of the many days campaigning for Yoruba Nation. Ẹ má bínú ẹ̀yin tẹ́ tún send message àti pé ìgbéyìn wọlé torí time. Mo ti wà out of time báyìí and I need to láti lọ́wọ́ train kí n lè tètè máa padà lọ. Tó bá ṣe tán, ibi báyìí kò ní gba ẹsẹ̀ mọ́. Èrò yẹn máa ti pọ̀ jù and I can't deal with that at the moment. Àti dín pẹ̀lú àwọn tó ń wọlé lọ àti lè dín pẹ̀lú àwọn tó ń bọ̀. So bẹ́tà kí n tètè máa fẹsẹ̀ fẹ́lẹ̀. Mo kí gbogbo èèyàn wa ẹni ní day 115 tí a bẹ̀rẹ̀ campaign nípa ká jáde ká lọ sọ̀rọ̀ nípa Yorùbá Nation. Ilé náà tá à ń sọ ìhà rẹ̀ náà ni ní June 12 ní bàbá Akíntóyè ní kí gbogbo wa ká jáde. Wọ́n á kí gbogbo ẹ̀yin nomination. Èmi á máa sọ pé tí a bá ń dúró de a restructure àbí regional government irọ́ ló wà níbẹ̀. President Tinubu ò ní fún wa ní restructure débi kó máa fún wa ní regional. Ó máa ṣèjọba yẹn tán á dẹ̀ dá padà sí north and that will be a disaster. So kí la wá lè ṣe òun náà ni ká put pressure lé lórí kó dissolve union yẹn. Fẹ́ ìtàjẹ̀sílẹ̀ there's no doubt about it. Kò sẹ́ni tó fẹ́ ìtàjẹ̀sílẹ̀ but èmi á máa sọ pé bí nǹkan kan ò bá dàrú kò ní ṣe tún ṣe o. Ó dìgbà tó bá dàrú láṣẹ. So mo kí gbogbo èèyàn wa as we leave the stadium mo ní láti lọ́wọ́ train. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa láti ibikíbi tí ẹ ti ń wò wá. No going back. Láti ilé iṣẹ́ wa náà ni o Koikimedia bringing the world closer to your doorstep. Bye for now.